So they look over 0.9. ṣé wọ́n ti bàtà débẹ̀ lórí mi sọ fún yín òṣèré pé ìyẹn ẹ̀bà ìkọ́nà ọkọ̀ mi tẹ̀lé parọ́. ṣé ti bàtà débẹ̀ yóò tí wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ní tí o rántí ọjọ́ pọ̀. ìgbà tí wọ́n tètè tí wọ́n ṣe ń bá mi jà lórí ọmọ yẹn pé mo fẹ́ jí lọ pé mi ò lè gbàgbọ́ mi náà ìyá ẹgbẹ́ ẹ̀ sí wọ́n ti kọ́dà wáyé ṣé mo bẹ́ẹ̀ sí ọ̀pẹ̀ wọ́n jẹ́ criminal kí ẹ dẹ̀ sí wo pé ká tó sí mo tí mo bá ti mú dàdú bí so ẹ mọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ lókùnrin àpẹẹrẹ tó tẹ̀lé wípé ìyá òṣèlú gbọdọ̀ mọ́ ọmọ kọ́ lọ tọ́jú ẹ̀. Daniel fún wọn wọn lọ fẹ́ bá mi tọ́jú ẹ̀ ni o àti that was the comment that I made that tó kọ́ sí kí ní táwọn yẹn bẹ̀rẹ̀ sá ṣẹjọ́ sí yẹn pọ̀ jù sá tí mo sọ yẹn sá. sọ̀rọ̀ yẹn pọ̀ jù sá tí mo sọ yẹn ṣe pé mo sọ ọ̀rọ̀ yẹn ní ọ̀gá láti tó fi ṣẹ́fù méjì pàṣẹ olúwa lọ ní pé tí wọ́n ta ọmọ fún ọpọlọ yẹn tọ́jú. kí ló dé bí ọ̀rọ̀ ọmọ títà kí ló dé bí ọ̀rọ̀ ọmọ títà. tó sọ pé ẹni bí mi ẹ mọ̀ ṣe tí mo fi sọ̀rọ̀ ẹni pé ó déwájú dẹjọ́ ẹ máa bá gbé mi náà mi ìtẹ̀sọ́ lé fún yín tó fi bẹ̀rẹ̀ ọkùnrin. ṣé tí mo wò ó ṣe investigation rẹ̀. ọmọ ọlọ́sọ́ náà ló dẹ̀ pé lẹ́yìn máa dúpẹ́ lórí ìpínlẹ̀ bàbá kìnnìkan kìnnìkan èmi ṣáàjọ òun sọ fún wa padà mẹ́sẹ̀jì mi. so ìgbà tó wà ní kí padà wá gbọ́ ọmọ ọ wá ń sọ lórí rédíò nígbà yẹn pé tó wá ń gbọ́ wa èmi náà rí fàá sọ pé wá gbọ́ ọmọ ẹ̀ pé àwọn sì máa sanwó sukùl ẹ̀ lóde yunifásitì àwọn bọ́ọ̀lù pé wọ́n ti gbọ́dọ̀ tẹ̀tẹ̀. nígbà gbogbo ayé tí mo wá lọ fún ọmọ yẹn wọ́n ṣàtọ̀ pé rọ́pẹ́lẹ́ tí wọ́n sábà dàbí kiri lẹ́kídẹ̀ ní ibi tó wà yẹn ó jìnnà sílẹ̀ tí ó lọ́wọ́ gidi gan so wọ́n ní àwọn oníṣòwò bí wọ́n ti máa ṣe prógámù ìwọ́n ẹ̀ṣẹ̀ máa pé wọ́n ti kọ́ gbọ́mọ fún ẹ̀gbọ́n fídíò ṣé wàá rí olùkọ́ ọjọ́ Sunday ìjọ tí mo lọ gbọ́mọ yẹn I think it's on the 21 of January sir 21 of January 2024 sir ni mo lọ gbé finally ṣẹlẹ̀ nígbà tó ti sọ pé káfíńsì lọ sí bẹ́ẹ̀ ni ló ti stop ọmọ yẹn kó má lọ sí school mọ́ now pàtó wọn lọ gbé ọmọ yẹn ó wá ń sọ bẹ́ẹ̀ wípé tí bá ti lọ àwọn máa fún mi lówó mọ́tò àwọn dẹ̀ máa mi lówó àwọn dẹ̀ máa sanwó school ọmọ yẹn pé jáde mọ́tò láì pé mo ti ń sẹ́ndì àkáǹtì school yẹn so ìgbà yẹn tó mọ ẹ̀dẹ̀ pé mo wá tó sẹ́ndì sí délé adéyọjú yẹn pé school báyìí ni mo lọ àgbàdo yẹn báyìí ni o olùdó wọn tọ ìyẹn ò tiẹ̀ dáhùn bàbá ọlọ́dà yẹn náà mo ní nọ́mbà tí mo ti máa bá sọ̀rọ̀ jẹ́ pé bàbá mi ta tún béèrè nǹkan lọ táwọn ṣe kí ẹ̀gbọ́n dáhùn so lẹ́yìn mọ̀ yẹn mo sọ pé ọmọdé máa sọ ẹgbẹ́ àti gbọ́dọ̀ kọ́ báyìí owó school yẹn kí ní kọ́ pé ẹgbẹ́ kí n dá mi dúró bíbà rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ rí screenshot ti chat èmi àti. ẹ wo bó ṣe wọlé sí Rotimi Daniels lára so Rotimi Daniels àti Mayegun Akewi èmi á sọ tòótọ́ fún ẹ mi ò ní parọ́ fún ẹ sórí o lè ṣèwádìí bóyá orí wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìwọ ò fẹ́ jáde kó o gbẹnu sọ̀rọ̀ láìṣe pé o ṣèwádìí o lè ṣèwádìí láìṣe wípé o condemn ẹni tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ok nínú nǹkan tó sọ o sọ pé bí Rotimi Daniel tó ṣe ṣépè fáwọn èèyàn tó máa ṣépè lórí ṣó kíní kan nìkan báyẹn kọ́ nípa ọ̀rọ̀ Mohbad ó fi ṣe example ó ní bí màmá ṣe máa rí ọmọ ẹ̀ ó ní òun gangan ni ó ní kókó tó bá sọ bẹ́ẹ̀ tó gbà pé lóòótọ́ màmá yẹn ní ìdí láti rí ọmọ ẹ̀ the same goal ni ṣòrí tó bá jẹ́ pé Rotimi Daniel ó ń ṣépè lórí ṣó ẹ̀ in a fracas way tó fi ń ṣe irú èmi báyìí mi ò kí ń ṣépè lórí ṣó mi àwọn ò ń ṣe in a fracas way a dẹ̀ máa analyse ní tá a fẹ́ sọ àwọn èèyàn dẹ̀ máa understand ẹ̀ ẹni tá a fẹ́ ju nǹkan sí dẹ̀ máa mọ̀ pé à ń ju ògúlùtú sóhun ṣùgbọ́n a ò ní ṣépè a ò dẹ̀ ní búyàn lórí ṣó wa ìṣètì tí wọ́n gbọ́ lè jáde bó ṣe kéwì bó ṣe yẹn àbí kò tiẹ̀ pé tàbí bó ṣe fẹ́ mi ṣe yẹn kó correct ẹ̀ ṣùgbọ́n ó rọ̀ǹgì gan ìwà akéwì láti sọ wípé àṣírí Rotimi tú àṣírí wo ló tú ṣé irọ́ ni wọ́n pa pé màmá ò rí màmá ń rọ́mọ ẹ̀ ni tí Rotimi sọ pé màmá ò rí tí kéèsì bá wà ńlẹ̀ èyí tẹ́ bá ń join kéèsì ẹ má da kéèsì rú tó bá níbi tí Rotimi ti ṣe mistake ẹ yọ fún ẹ jẹ́ kó rí wípé báyìí kọ́ ló yẹ kó o ṣe rìn báyìí kọ́ ló yẹ kó o ṣe gbé kéèsì yẹn gbà ẹ jẹ́ ká jọ ṣe báyìí o fẹ́ join struggle yẹn ni Rotimi Daniels ló gbé struggle yẹn wá sórí afẹ́fẹ́ so tí wọ́n bá fẹ́ join struggle o gbọ́dọ̀ rọ́bì ṣiṣẹ́ tó ti ń ṣe bọ̀ tó o bá máa correct ẹ̀ wá correct ẹ̀ with love nítorí pé wọ́n ló fẹ́ wá join struggle tó gbé dání tó bá ṣe investigation ti tiẹ̀ o lè ṣe investigation tiẹ̀ on your own like I did too. I remember vividly àwọn èèyàn send message màmá yẹn láti fàkì wọ́n send phone number màmá yẹn gẹ́gẹ́ sí mi gbogbo ìgbà yẹn
mo ti sọ nípa story mo ti fẹ́ máa yọ wọ́n tèmi pé kí n máa sún síwájú jàre. Kí ló dé fà á? Mo ń gbọ́ tó sọ pé wọ́n ní Iyalaje àwúrò tì ní ṣe show kan o, ó ń tró ṣèdò pé àwọn tó join àwọn tó ń ṣe kinní kan bóyá àwọn tó ní monetization wọ́n ṣe kinní kan kí ló ṣe kí ló èmi jẹ́ ìpínpín bóyá èmi ló ń bá wí ni pé mo wà lára àwọn tó kó pọ̀ ni mo wá ní àná ẹ jẹ́ kí n ra ayé ọwọ́ mi ò fẹ́ wà lánàá ayé mi. Not until ìgbà tí mo wá rí pé ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní jáde ìgbà tí phone number yẹn wá jáde síta èmi ò ní interest mọ̀ pé mo fẹ́ lọ máa ṣe investigation kankan mo ti fẹ́ já inú but èmi àti MC Wise àti ń sọ̀rọ̀ pé Iyalaje báwo ni káyẹ ṣe kíní yìí o kíní kan ìkan ní òkè tó bá ti jẹ́ báyẹn ni information yẹn ti bá ti ní màá fún ẹ ìwọ lè tẹ̀síwájú tó bá ṣe interview because mo láwọn tó lọ ṣe interview yẹn wọn ò ṣe dáadáa but kébi tó máa gbẹnu sí nǹkan ní courtroom tẹ bá ṣe gbé nǹkan wá kọ́ la ṣe máa gbà lọ́wọ́ yín ẹ má fi ipa daft àbí fools ni wá we are not fools we are going to investigate àwọn gan máa ṣe research wa láti mọ̀ pé kéèsì tó wà nílẹ̀ yìí àníwá bias a máa gbé òṣùwọ̀n yẹn a máa jẹ́ kó jẹ́ equal láti wò sápọ̀ ọ̀tún láti wò sápọ̀ òsì torí ìlú gangan nílé ayé ní tó bá kọjú sẹ́nìkan máa ń kẹ́yìn sẹ́lómi and he volunteer pé Iyalaje má worry o máa get in touch pẹ̀lú wọn and I sent him mama's phone number mo ní voice note tí bó ṣe bá wọn sọ̀rọ̀ ìgbà tó bá wọn sọ̀rọ̀ tọrọ ọ̀rọ̀ tí ìkan ó wà lórí fóònù yìí kò dárúkọ pé látọ̀dọ̀ Rotimi Daniels ti wá ó dárúkọ pé lára àwa tí à ń jà fún yín pé kẹ́ ẹ lè rí ọmọ yín ara wọn lòun òun fẹ́ bá yín sọ̀rọ̀ ó dẹ̀ bá wọn sọ̀rọ̀ ó bá Yẹmi sí náà ó bá bóyá Fúnkẹ́ ó bá sọ̀rọ̀ so Máyégún náà lè ṣe bẹ́ẹ̀ nígbà yẹn láì ṣe pé ó lọ gba ọ̀dọ̀ Kọ́lá wọlé so ọ̀dọ̀ Kọ́lá tó ti gbà yẹn ó ti rọ́bìṣì gbogbo àwọn nǹkan tó wà lẹ́yìn nítorí pé kì í ṣèyàn gidi àwọn investigation táwa dẹ̀ ṣe a process orí show wa ní ìdẹ̀rọ̀ pé bóyá torí ẹ̀ Rotimi kick against it àbò ń jáde ń bú wa pé ó ní ká má ṣe investigation àbí nǹkan mo sọ lórí courtroom tiwa tó bá ṣe gbé wá kọ́ ni mo ṣe máa gbà bó ṣe sọ̀yìn àwa náà máa sọ sórí afẹ́fẹ́ ọ̀rọ̀ báyìí ń lọ lórí afẹ́fẹ́ àwa ṣe ìwádìí pé ṣé lóòótọ́ ni a máa ṣe ìwádìí dáadáa a máa wá fi a máa túṣu désàlẹ̀ kòkò ni a máa wá fi ìdí kókò. So ẹ̀yin ọ̀gbẹ́ni Máyégún Akéwì ẹ̀yin náà lè ṣe investigation ti láì gba ráùtù bọ̀bọ̀ yẹn kálẹ̀ tiẹ̀ tí wọ́n gba ráùtù bọ̀bọ̀ tí bọ̀bọ̀ yẹn ti wá dalẹ̀ bó ti wá gbé ọ̀rọ̀ wá fún yín yẹn ṣe rí ibi tí mo sọ pé àbòsí ló bá dé dọ́dọ̀ yín màá lọ síbẹ̀ àbòsí ni ọ̀rọ̀ ẹ̀ bá dé ọ̀dọ̀ yín ibi tó yẹ kẹ́ ẹ ti fura nìyẹn pé ẹni téèyàn ń sá fún òun ni àbòsí ló bá dé ọ̀dọ̀ yín ibẹ̀ ló yẹ kẹ́ ẹ ti fura wípé ẹni tó wá ṣàbòsí yìí eléyìí ò kì í ṣe kò sọ́mọlúàbí lára eléyìí o ó ní ẹ̀ lọ́ọ̀sà bó ṣe wọlé sí ọ̀gbẹ́ni Akéwì yẹn lára ni I have a word with you over the issue of Olualo. I was one of the two that Awikoko sent to Ifaki Ekiti. I do Ekiti to interrogated Major Obe and some money. Bó bá ṣe kọ́ ni ẹja àjọ ká o. Yẹ́misí Ìyábọ̀ Obe mother and some money. And the senior sister Nefunke Obe and some money. You can reach out to me on this number. Message tó lọ wọ ọ̀dọ̀ inú inbox Akéwì yẹn nìyẹn pé èmi ni mo wà lára àwọn méjì tó lọ sí fàkì o àwa la lọ ṣe interrogate o la lọ ṣe o and some money tó dé mi ò mọ and some money tó ṣàfikún pẹ̀lú kíní kan fún Obe and some money àti bàbá Major and some money ṣé bàbá Major gbowó lọ́wọ́ yín ni nǹkan tó sọ yẹn ló àtúrà ló ṣìpù
ọ̀jọ̀gbọ́n akéwì láti fún ní audience. Ẹ wá jọ tẹkọ̀ létí, ẹ jọ lọ sí fàkì. Ó wá dé láti fàkì, ó wá ṣe ewì, ó wá sọ wípé àṣírí kankan tú, àṣírí kan kò tú. Ìbéèrè mi rèé, ṣé ọmọ ò sọnù ni? Torí yẹn gangan ni kókó inú ìwé ìròyìn. Tó o bá wá tiẹ̀ ní pé o fẹ́ join strong yẹn pé ẹ jẹ́ káwá bí ìyá ìṣe máa rí ọmọ tiẹ̀, because at the end of the day wọ́n sọ pé káwá bí ìyá ṣe máa rí ọmọ kọ́mọ́dé kéèsì Mohbad táwọn kan support kìíní kan, ìwọ náà ti gbé irú ìwà yẹn dé ó kù díẹ̀ ká, ibi tó ti ṣe tẹ́ ti ṣàṣeyẹ tó ti kù díẹ̀ ká tó nìyẹn. Ẹ̀yin náà ti yọ orú ọwọ́ yẹn, ẹ ti dé ẹ ti bẹ̀rẹ̀ sí bú ẹnìkan, ẹ ti sọ pé ẹnìkan ò ṣe dáadáa. Ṣé yìí tẹ́ wá dé sí ni káwá sọ pé ẹ ṣe dáadáa? Ohun tó yẹ kẹ́ ẹ ṣe investigation tẹ́ ẹ ṣe, ẹ gbé wá sórí afẹ́fẹ́ pé ń tẹ́ ẹ lọ ṣèwádìí rẹ̀. Àwọn ọmọ Nàìjíríà ó tún fojú wò ó, wọ́n ó tún fojú abala A wò ó, wọ́n fojú abala B wọ́n tún fi wo eléyìí tí ó fi dórí gbìgbì. Ṣùgbọ́n kò yẹ kẹ́ ẹ condemn, kò yẹ àṣírí wo ló torí màá ní pé wá àṣírí sí mo ní kí ni Rótìmí ṣètìlẹ́ fi jóná, àwa náà ní interest mo bá gbọ́. Màmá sọ pé òun ò gbẹ́jọ́ wá sórí ìkànnì yìí kìnnìkan nínú ohun tí bọ̀bọ̀ ìgangan sọ. Ó ní Rótìmí Daniel ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ Olúalọ́, pé kì í ṣọ̀rọ̀ Fúnkẹ́ Òbẹ́yì olóòkọ́ ló fi bẹ̀rẹ̀, ó ló ti ń ṣiṣẹ́ Olúalọ́ pé òǹkọ́ ló fi bẹ̀rẹ̀. Àbẹ́ ẹ̀fẹ́ tí ara yín gbọ́ lẹ́nu gangan fúnra rẹ̀. So màmá lè má gbẹ́jọ́ wá, ṣùgbọ́n nínú ìgbà tí wọ́n ṣe kéèsì Olúalọ́, tá a bá ń ṣètò báyìí lẹ́yìn ètò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń pè wá. Ẹlòmíì á bá wa sọ̀rọ̀ lóòru, ẹlòmíì máa sọ mí máa bá ẹlòmíì sọ̀rọ̀ títí ẹlòmíì máa sọ pé báyìí ẹlòmíì máa sọ a lot of things information. Báwo ni mo ṣe get information, báwo mo ṣe get phone number màmá yẹn ní fàkì. Mi ò gbà lọ́wọ́ Rótìmí Daniel tí nǹkan ló fún mi, mi ò lè gbà lọ́wọ́ Tọ́pẹ́ nǹkan ló fún mi, Bùnmi yẹn ọmọ ìgbà lọ́wọ́ ẹ̀ nǹkan ló fún mi. Mo dẹ̀ get ẹ̀, àwọn èèyàn ló máa fún wa lórí phone numbers gbogbo àwọn tó lúwa lọ ń lò. Wọ́n sọ pé kìnní kan bóyá coordinator ẹ̀ kan Yétúndé kan Ṣọlá pé kan, gbogbo information fóònù nọ́mbà wọn gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi. Àwọn èèyàn ló máa fún wa. I don't have to struggle to get information, though I know for news and I will get it. láì gba game, láì ṣe pé bóyá mo ṣàbòsí. Ìgbà táwọn èèyàn wá lọ ìtẹ́ bídí kò yẹ kẹ́ ẹ fi hàn àwọn aráyé ni, kò yẹ kẹ́ ẹ tákù, kò yẹ kẹ́ ẹ rubbish. Tó bá yẹ pé bóyá bó ṣe ń ṣe show yẹn ẹ̀ṣẹ̀ ni pé àwọn ń ṣe pé ẹlòmíì wà fracas level tó ń ṣe wá sí pé ẹ máa sọ èmi náà láì kí ẹ máa ṣe pé I don't like it o. Mr. Rótìmí ẹmọ kan tó ṣẹlẹ̀ ní pé ẹ lè fi ìwé sọ pé tẹ bá fẹ́ káwọn èèyàn tó tún gbé ọ̀rọ̀ yìí serious ju bẹ́ẹ̀ ṣe ń gbé yìí lọ, bóyá kẹ́ change the style mo dáàtì tẹ́ fi ń ṣe show yìí yẹn, ẹ má máa ṣe pé mọ́, ẹ má máa gbá àwọn èèyàn ṣe pé ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ serious lórí page yín. You can call him, tẹ́ bá mọ̀ pé ẹ ní interest láti pé ẹ lè fi kéwì náà, bọ̀ kí iṣẹ́ nígbà tẹ́lẹ̀ àṣírí tú, àṣírí pé kí ló tú, wọ́n ti rọ́mọ, ọmọ ò sọnù, ṣé ìyá ń rọ́mọ ni? Ìyá yìí ṣì confam ẹ̀ fún yín pé òun ò tí ì rọ́mọ, pé tóun bá rí ọmọ pé gbogbo àìsàn tó ń ṣe òun pé máa lọ. Èyí náà wá sọ pé nǹkan tó kàn báyìí ní sí pé bá ṣe máa rí ọmọ. Lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó yẹ kẹ́ everybody fọwọ́sowọ́pọ̀, kò yẹ kẹ́ ẹ dé kẹ́ wá máa sọ pé àṣírí kan tó yẹ ṣe ṣó yẹn ẹ ṣe sọ ewu yẹn sọ pé àṣírí wo ló tú. Mistake tẹ́yìn náà ṣe nìyẹn, àṣìṣe tẹ́ ẹ ṣe nìyẹn, same mistake tẹ́ ní Rótìmí ṣe tẹ́ ẹ fi jáde fún òun ni same thing lẹ́yìn náà ṣe yìí. Ẹ ò ṣèwádìí yín dáadáa. Ẹni tó sọ̀rọ̀ fún yín bó ṣe gbọ́rọ̀ fún yín ẹ̀dẹ̀ ti gbà lọ́wọ́ ẹ̀, gbogbo ọ̀rọ̀ tó sọ ẹ ti gbàgbọ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ máa rò nígbà tó pé òun ní fọ́tò lágbájá, òun ní kinní kan lọ́wọ́ ẹ̀ tí máa rò pé tiyín náà ó díjọ́ kan lónìí. Kò sí ẹni tó bá ṣe tí ò yẹ̀yẹ́ lórí ìkànnì yìí, bẹ̀rẹ̀ láti kéèsì Olúalọ́ tó gbé wá sórí ìkànnì yìí tá a fi mọ̀. From Olúalọ́
fúnra rẹ̀ ló lọ sórí ṣọ́ọ̀ṣì Olúwa lọ, fúnra rẹ̀ ló lọ rìn ibi tó ti ń ṣe revival pẹ̀lú àwọn parí olódó tó ń ṣe revival ní Kòròdú nígbà tágbàlá bá tó wà sí parí olódó ń gbà yẹn tó wá bẹ̀rẹ̀ ìtọ́jú ìta gbangba àwọn tó ń tẹ́ bá rántí ìgbà náà revival tí wọ́n ṣe wọn ò mọ̀ rí fúnra rẹ̀ lórí ìdébẹ̀ o. Ẹ má gbàgbé pé ló máa ń ṣe tract nílẹ̀ tó bá ti ní tract tó wà flashy tó wà attractive yóò mú àmọ̀dò ní bó ṣe rìnrìn gbèrègbè tó ṣe débẹ̀ ó padà jáde ó wá parọ́ má Àgbàlá Gabriel ni from Àgbàlá Gabriel ó gbé ẹjọ́ Àgbàlá Gabriel ó gbé lọ sọ́dọ̀ Ìpèmílókàn. Ìpèmílókàn náà ṣe same mistake wọn ò ṣèwádìí nípa ẹ̀ ó padà jáde fún Ìpèmílókàn tó yànkànyànkẹ̀ tó wá tún gbé kéèsì ẹ̀ wá sórí ìkànnì táwa yìí ó tún rápálá ó dé ọ̀dọ̀ Rotimi Daniels ó ti rò mẹ́jọ fún Rotimi Daniels pé àwọn fún ní gúrùpù kan tó ń wà àwọn 136 àwọn wà bẹ́ẹ̀ àwọn jọ bẹ̀rẹ̀ chọ́ọ̀chì yẹn ní o ní kíníkan church ní o wọ́n yọ kúrò lára WhatsApp group nítorí òun á sọ pé pásítọ̀ òun ní igbá kan ọkọ̀ òun ò ṣe bẹ́ẹ̀ mọ́ Bíbélì sọ pé ohun àtijọ́ ti kọjá lọ ohun àtijọ́ ti kọjá yẹn ló fi wọlé sára Rotimi Daniels. Rotimi Daniels náà rò wípé lóòótọ́ lóhun àtijọ́ ti kọjá lọ nínú ìgbésí ayé ẹ̀. Ìyẹn gbìyànjú láti ràn án lọ́wọ́, ìyẹn gbìyànjú láti tún ayé ẹ̀ ṣe pé tọ́rọ kọ́bọ̀ nínú tó bá wàhálà tó ń ṣe ní òtútù yìí o ní tó bá rí kó máa fún kó fi jẹun lọ máa wo àwọn ọmọ ẹ̀ pé o máa bá rán ọmọ ní skul torí pé ilé ọmọ aláìní ọmọ aláìní bàbá ń bẹ ní ayé o ẹ̀rọ àwọn òkú ayé ìyá ọmọ òkú ayé bàbá ọmọ wọn bẹ ní ayé wọn fọmọ sí orphanage home láì ṣe pé wọn rọmọ nínú igbó wọn ò sì rọmọ nínú gọ́tà wọn ò rọmọ lórí àtọ̀ fúnra ara wọn náà lọ ṣe kí ni wọ́n mọ wọn lọ síbẹ̀ nígbà wọn ò ní tọ́jú ẹ̀ láì ṣe pé ọmọ rọ lápá ọmọ rọ lẹ́sẹ̀. ẹni tó ń fọ́ọ̀bù olùsọ wọn sì wípé òun fẹ́ sọ́dọ̀ ọmọ fẹ́ lọ́wọ́ ọmọ òun ò lówó ṣé kìí ṣe pé ó tọrọ owó kéèyàn máa ṣàròyé fún yàn ẹjọ́ ṣé kìí ṣe pé ó tọrọ owó bíyàn bá ti ń ṣàròyé ó fún ẹ 15,000 olóòlówó ọmọ ojúṣe dẹ̀ wọ́n nìyẹn tí o tún nìyẹn fún ẹ tó ní 20,000 ó wá ló fi rún ẹ níṣẹ́ tí ẹ bá ṣe pópò nú ènìyàn nírú ní Kolawole Ìbíjọlá ṣé gbà tó o sọ pé tó bá rán ẹ níṣẹ́ dé tòru pé wọ́n rán ẹ níṣẹ́ dé tòrutòru kí ló dé tí wọ́n lọ jíṣẹ́ dé tòrutòru at 55 go to 56 by September 30th o ò lè lo common sense yẹn kó mọ̀ yí pé iṣẹ́ yìí kó o kọ́ Yorùbá ní àrọ́jú kọ́ ó sàn ju àrọ́jú gbà lọ bọ̀ nítorí àtijẹ olóòlọ kì í ṣe torí àtijẹ ló fi lọ o tún wá ń sọ o tún jẹ́ kí Rotimi gan máa regret wá sọ pé jẹ́ olódó Rotimi ṣẹ̀ṣẹ̀ mọ̀ ẹ́ kò tí ì mọ̀ ẹ́ kó ti jọṣù méjì lọ ṣùgbọ́n ti ní group ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá jẹ́ pé ìwọ ló rán lọ òun ló fojú èèyàn gidi wù ẹ́ tí o mọ̀ wípé kò sí bá a ṣe máa ṣèpòlò tí ò ní rùgbẹ́ tí o mọ̀ wípé kò sí ni ìwọ ọmọ lọ ni kò ní fọlọ́lẹ̀ tóun wá dà ẹ́ mọ́mọ́ tán tó ń wò pé ẹ jẹ́ ká ran alàgbà lọ́wọ́ ẹ jẹ́ kí kó jẹ́ kó feel important láì mọ̀ pé ọmọ lẹ́lẹ̀ ni wọ́n wá gbé ọ lórí bẹ́ẹ̀dì sórí pé padà jàbọ́ Rotimi Daniels ṣé ó jẹ̀bi ó gbé ọmọ lẹ́lẹ̀ ó gbé sórí bẹ́ẹ̀dì sórí pé padà jàbọ́ that is it that is what happened exactly ó padà show true kọlu ẹ̀ ni. nínú bó ṣe ń bá yín rojọ́ ní gbogbo ẹ̀yìn tárákùnrin lọ bá it took so much ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé kò dákọ́kùnrin máa rojọ́ bọ̀rọ̀bọ̀rọ̀ bá yẹn láì jẹ́ fúru adìyẹ ṣóbìnrin ọkùnrin máa ro obìnrin gan bá ronú ẹjọ́ bó ṣe ń rojọ́ kúrúkúrú ọkọ rẹ̀ kan sọ pé àkínlódé ẹjọ́ ẹ̀ pọ̀ jù rọra máa rojọ́ ìwọ̀nba lóbìnrin rojọ́ mọ́ ẹ wá wọ ọkùnrin kọkùnrin wa máa rojọ́ pòròpòrò ṣé n tó dáa ni láàrin èmi àti yín let's talk about it. ẹ gbogbo bó ṣe ru ẹjọ́ sílẹ̀ ẹ gbogbo bó ṣe dà sílẹ̀ gàràgàrà èmi kàn ń sọ kó tó nígbà tí Rotimi Daniels tí mo gbọ́ pé wọ́n ní pé àwọn èèyàn tag mi lórí show kan tó ṣe
àwọn kan sùn bẹ́ẹ̀ sì ní pè mí pé àwọn tí mo dalẹ̀ dárúkọ mo ní kí ló dé wọ́n lọ sọ pé Kolawole Tọ́pẹ́ mo ní Kolawole ṣé bọ̀bọ̀ ìgàrọ̀ ọlọ́ṣà yẹn kí ló kàn mí pẹ̀lú ẹ̀ ṣé ó ní mo mọ̀ rí ni àwọn ló ń ṣe ṣóò lọ́wọ́ ẹ send link yẹn sí mi mo bá join lórí Facebook later làwọn èèyàn wá sọ pé kí n máa lọ pé orí TikTok then I went to TikTok ìgbà tí mo dé orí TikTok mo ní gbé mi sókè kí wọ́n ní mo ṣe Ìyálékìtì ẹ̀ mà kọjọ́ mẹ́ta mo ní kí wọ́n ní mo ṣe ló bá ní Tọ́pẹ́ kìnìún kan mi Kolawole ní kàn mí pẹ̀lú Kolawole ṣe ìwọ fún ara ẹ o ṣèwádìí Kolawole Tọ́pẹ́ ni o gbé sórí Google kó mọ orí èèyàn tó jẹ́ o ṣe investigation pàápàá jùlọ ẹ̀yin tẹ́ bá wà lórí TikTok àwọn kéèsì kan wà lẹ́yìn tẹ́ wà lórí TikTok tó bá tẹ́ bá rí ẹni yẹn for the first time ẹ jọ̀ọ́ nítorí ìtọ́ náà ẹ kọ́kọ́ máa Google ẹ mọ̀ padà sórí Facebook ẹ lọ Google ẹ lọ gbé orúkọ ẹni yẹn jáde síta because there are some people thank you so much Ìyálékìtì because there are some people tẹ́ bá rí tẹ́ rí yìí tó bá ṣẹ̀ṣẹ̀ rí tẹ́ jẹ́ speaker new speakers àbí tẹ́ jẹ́ speakers lórí TikTok tẹ́ ẹ̀wẹ̀ ní láti roll mọ́ nǹkan tó ṣẹlẹ̀ lórí Facebook I'm telling you if you don't roll èèyàn kan ìgbà míì máa wà ẹ máa sympathy lẹ́ máa fi jọ treat case lẹ́yìn mọ̀ pé ni yẹn pọ́ bí oníyẹ̀yẹ́ kan aláìníláàkáyè kan ní aláìbìkítà ẹnìkan ọ̀lẹ́ni irú nǹkan tó ṣẹlẹ̀ yìí because kò sẹ́ni bọ́ọ̀lù tó máa wà lórí Facebook tó máa sọ pé ẹ mọ̀ pé ẹ rí pé ìyá madam bíi pé aláṣàdúrà wọ́n wọ́n I said go I'm coming you're sure where the second one oh upstairs go and find it ẹ rí pé mo bíi pé aláṣàdúrà wọ́n ṣe gbà wọ́n ní ṣé kìí ṣe Tọ́pẹ́ oh thank you so much mọ́mí tó yí Ìyálékìtì wọ́n ní ṣé kìí ṣe ẹni tí ó parọ́ má gbàdá Gabriel that's scammer yẹn ṣé kìí ṣe òlélẹ̀ gbogbo èèyàn ló mọ̀ èyí tẹ́ wà lórí TikTok tẹ́ bá ń treat any case ẹ jẹ́ bá wà pọ̀ WhatsApp lórí TikTok tẹ́ bá ń treat any case lórí TikTok ẹ jọ̀ọ́ tọ́mọ ẹni yẹn bá gbẹ́jọ́ yẹn wá ẹ kọ́kọ́ máa wo kẹ́ kọ́kọ́ béèrè pé kí ni handle ẹ padà ẹ lọ wá ẹni yẹn lórí Facebook tàbí kẹ́ wá speaker kan tẹ́ bá mọ̀ ẹ̀kọ́ lé lọ sọ pé ẹ jọ̀ọ́ do you know this person ṣe ti treat case ẹ̀ rí case ẹ̀ pé bóyá nickname ló gbé wá sọ́dọ̀ ni ṣé irú ẹ̀ àwa wá sórí àwa bẹ́ẹ̀ nìkan ní ọgbà ẹni tó bá lọ bá lórí mo ti ní kó tuntun ṣe gúlégúlé báyìí ó fẹ́ wọlé sí MC Wise lára MC Wise ẹ fúnra o pàṣà ò fúnra pàṣà jáná àjà ò fúnra àjà jì onílé tí ò bá fúnra olè òkò bẹ́ẹ̀ bá fẹ́ sùn lálẹ́ wọ́n ní ẹ̀tàn náà yín lẹ́kọ̀ọ́ kẹtìlẹ̀kùn gbọ̀ngbọ̀n ẹ̀tàn dúdú kìíyá o ká má bàa fara wa lólè lọ́wọ́ ó yá má jọ wọlé sí ọ lára o má fún ní attention kankan má fún ní audience kankan mọ́ nǹkan ìwà tó wù nìyẹn ó máa wá bó ṣe wà yẹn ṣé ẹ rí bí Rotimi Daniel tó ṣe tú àṣírí ẹ̀ síta yẹn tó ti jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé nǹkan báyìí ló ṣe táṣìírí ti tú síta tí yẹn ti sọ tó sọ pé òun ti ṣe disclaimer fún the next stage mo sọ fún Rotimi jọ́ tí mo ní wọ́n ń ṣe show lórí TikTok wọ́n bá pa eventually gbé mi sókè mo bá sọ fún ọ pé Rotimi mo ní lọ máa múra o ó ṣe máa bú ẹ káàkiri á dẹ̀ máa wábi tó máa ti jáde fún ẹ tó máa gbẹ́jọ́ ẹ lọ òun ló dẹ̀ ti ń ṣe ń sìn ó ń wábi tó máa ẹrù orí ẹ̀ ń wábi tó máa sọ̀kà ó ń wá speaker tó máa fún láyè láti máa rojọ́ láti máa bá tèèyàn jẹ́ èyí tẹ́ bá jẹ́ speakers ẹ wà very careful irọ́ ló máa gbé wá ó ti gbé wá kì í ṣe kínní kì í ṣe kejì kì í ṣe kẹta ìwé ò fi sílẹ̀ ìwà ẹ̀ kò fi sílẹ̀ lórí ìkànnì yìí wọ́n ti dáwó fún wọ́n ra kiri POS fún wọ́n fún ní capital wọ́n fún ní umbrella wọ́n ra ṣé àpè kó bọ́ sí bus stop kiri kan ní Kòròdú kó máa jẹun kó máa ṣe POS yẹn náà ọwọ́ tó láwọn olè ẹ̀wọ̀n SARS tó fìbọn fọ́ ní 2015 tó ní ọwọ́ yẹn tó lè fi wa fàṣáàdì ọ̀kadà tuntun ṣùgbọ́n ó bá yẹ ọ̀kadà jẹ́ bí ó lọ gbé fáwọn alágbàwà àti ẹ̀mú ọwọ́ yẹn náà kò lè mú machine POS dání kó fi ṣiṣẹ́ kó mú POS dání pẹ̀tọ̀ ilé lẹ́fẹ́ gbà pápápá ọwọ́ yẹn náà ó tún wúwo bẹ́ẹ̀ ó tún lè fi ṣiṣẹ́ you are a lazy man ó lè ọ̀lẹ mi ní kó má jáde mi ní kó má bù mí ṣùgbọ́n mi máa sọ òótọ́ ọ̀rọ̀ fún ẹ
bó o ṣe investigation ẹ̀ dáadáa nípasẹ̀ arákùnrin yẹn tó bá jẹ́ pé o jẹ́ oléwì tí kì í gbójú síta ó bẹ́tà kó ètè gbójú síta torí ẹ̀ tó máa gbójú ẹ̀ síta nìyẹn bó ṣe gbé ojú Lady Bùnmi tán jọ lọ sí Èkìtì yẹn tó ṣe gbé síta ló ṣe máa wá gbé ojú tiẹ̀ náà ló tún gbé bọ̀ lórí ìkànnì yìí go and write it down. Mo sọ fún Rotimi Daniels nígbà tí mo gbé mi sókè lórí iṣẹ́ mo ní wo Rotimi Daniels the guy is still coming back for you. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ nìyẹn ó máa wá speaker tó bá dẹ̀ gbé wá tó bá wọ ọ̀dọ̀ wọn ó máa wọlé sí lára ẹ padà fún lówó ẹ dáwó fún àbí àná ṣe padà bọ̀ tówó yẹn bá ti tán padà bọ̀ wájú àti lọ sọ́dọ̀ dá speaker àti gbé ẹjọ́ yín lọ síbẹ̀ ó lè sọ pé owó tó gbà ẹ kówó yẹn pé fóun 200,000 ni wọ́n dá 180 lẹ́kọ́lẹ̀ wọ́n tún yọ̀dá 10 lórí o ó sì máa padà wá yàkàyàkà yín. So you people should be very careful. And to you, Rotimi Daniels, I will give you a piece of advice. If surely for real, you know, nígbà tí mo sọ lórí iṣẹ́ mo sọ mo ní nígbà tí mo tiẹ̀ ti gbọ́ táwọn sọ pé wọ́n ní Tọ́pẹ́ kan tọ́ Kolawole kan mo ní wọ́n sọ pé wà lórí iṣu ẹ̀ pé òun náà wọ aṣọ fàájá pé mo ti yọ ọwọ́ mi nù pé ó tì mí Anybody that comes to your show, please don't be eager to bring them up. Do your investigation. Lóòótọ́, you are one more mopo, fine. But there are ways to handle things. In your key motto, you can consult, you can Google, make research. You can throw a question. Tell me come back there, go picture jáde náà. If you know pé o fẹ́ máa bẹ anybody sọ pé ẹ jẹ́ fún mi ní update. Gbé picture ni ẹ jáde, gbé orúkọ ẹ̀ sí. What do you know about this man? Do you know anything about him? You will surely get information from there. People will come out. They can call. Tí wọ́n bá pè sórí comment section yẹn. Tí wọ́n bá comment under post yẹn. They will come to you, to your WhatsApp, láti sọ fún ẹ wípé ẹni yìí báyìí ló ṣe jẹ́. You will get all the information you need. But you are smart enough, you have his recording. Gbogbo aládé fi ti ara wa gbọ́. Gbogbo nǹkan tẹ́jọ sọ. But èmi máa advice ẹ̀yin, ìyẹn Mr. Rotimi Daniels. Tẹ́ bá ti ń ṣe show, ẹ wá bẹ́ẹ̀ ṣe máa yọ bí èpè yẹn lóòótọ́ ẹ yọ kúrò. Ẹ analyze, ẹ jẹ́ kí ayé kí wọ́n take you serious jù báyìí lọ. You are doing a good job. I cannot rubbish your job because tí ìbá ṣe pé ilẹ̀ gbé kéèsì yẹn wá àwọn ò mọ̀ pé ìyàwó ẹnìkan sọnù àwọn ò mọ̀ pé wọ́n rí pé ìyá kan wà ní Èkìtì wà ní Fákì àmọ́ anything ìwọ náà ló gbé information yẹn wá sórí ìkànnì yìí iṣẹ́ ló ṣe débẹ̀ I cannot rubbish it kò sẹ́ni tó yẹ kó lè rubbish ẹ̀ ìwọ ló jẹ́ ká mọ̀ yìí pé for the fact pé màmá yẹn ti pé 10 years ìwọ ló jẹ́ ká mọ̀ pé màmá yẹn ò tí ì rọ́mọ ẹ̀ ìwọ ló jẹ́ ká mọ̀ Fúnkẹ́ tó sọ̀rọ̀ náà ìwọ náà ló jẹ́ ká mọ̀ báyé tiẹ̀ wá fún wa ní information ní pẹ̀pẹ́ this is Funke's phone number you can get it on ìwọ tó o bá kọ́kọ́ gbé wá lè mọ̀ so kudos to you Rotimi Daniels. wọ́n ṣe rí tí o bá ń ṣe show mo máa ń sọ fún yàn ẹ ò tí ì lè pèèyàn lọ́daràn nótọ̀ǹtì ìgbà tí ilé ẹjọ́ bá fi ìdí ẹ̀ tó bá fi múlẹ̀ lórí kéèsì tó wà lẹ́yìn àwa ọmọ ìyá àjẹsà gbogbo abiyọmọ ayé abiyọmọ ọ̀run mo fẹ́ ká sì parapọ̀ nínú àdúrà ni o nínú tá a bá mọ̀ tá a fi lè máa ṣàdúrà fún ìyá ẹ̀ ní kọ̀rọ̀ àti gbangba pé kọ́lọ̀ Elédùmarè kó mọ̀ jẹ́ kí ìyá yóò jáde láyé láì fojú kan ọmọ ẹ̀ kọ́lọ̀ jẹ́ kọ́mọ ìyá yìí wà láyé ó yẹ ká má bàa gbà kò síra lábí ọmọ tó máa ru oyún fóṣù 9 tó gbọmọ pọ̀ fọdún 3 tó fọmọ lọ́yàn tó wá sọ wípé kọ́mọ kan sọnù kó mọ̀ rí Jésù gan pàápàá tó ní agbo àgùntàn 100 wọ́n ní kan sọnù bẹ́ẹ̀ ó fi 99 lẹ́ẹ̀ni ó lọ wá ẹyọ kan tó sọnù torí pé olówó fẹ́ pé ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé láti olówó fẹ́ kẹ́nikẹ́ni tó ṣègbé Ọlọ́run ò ní jẹ́ ká ṣègbé ọmọ màmá ò ní ṣègbé nítorí náà yes an interest
kí màmá yìí kó fojú kan mẹ́. Mo dẹ̀ sọ kíní kan fún Prophet Olúwalọ, èyí tó o ṣe dáadáa àwa jáde àwa sọ, èyí tó kù díẹ̀ káàtó ni tó lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ bó ṣe fi wá kú lágídí. Because a ti advice Prophet Olúwalọ lórí ìkànnì pé o ní láti wá sí social media láti explain fún wa. Ìyá ìyàwó ẹ̀ ló yẹ kó lọ bá. Màmá yẹn sọ, ó sọ statement yẹn. Ó ní nígbà tó lọ pé màmá yìí nígbà yẹn sọ màmá pé ìwà àti ìyàwó ẹ̀ pẹ́ ní misunderstanding pé kò jẹ́ kó rọ́mọ. Wípé ò rẹ̀ ní bèrè ọmọ yẹn mọ́ títí láíláí àti láíláí. Ìyá yẹn dẹ̀ wá ń try láti reach out sọmọ ẹ̀ pé à ń gbọ́ kí ló ṣe wá tọ́pọ̀ ẹ̀ níbi pé ọkọ sọ pé òfìjọ́kọ ìyá yẹn ò sì tí ì rọ́mọ yẹn bá sọ̀rọ̀ títí dìsìn. Ọ̀rọ̀ yẹn lágbára gan. So tó o bá tiẹ̀ wá bá tí ó bá wọ́n ní ò jẹ́ kó rọ́mọ mọ́ kiri kan. Tó bá ṣe pé country tọmọ yẹn tí ìyàwó ẹ wà tó o bá tiẹ̀ fẹ́ mọ́ á ní àwọn group ẹ àwọn church members ẹ àwọn tẹjọ́ ń travel tó máa mọbi tó wà náà. You can send them back. Ṣé bẹ́ẹ̀ yìí náà Mr. Alágbájá ọ̀ pastor kíníkan ọ̀ dickness kíníkan ẹ̀jọ̀ ẹ bá mi lọ sọ fún ìyá ìtẹ́ bá ti débẹ̀ nọ́mbà ìyá ẹ̀ lélẹ̀ ẹ bá mi pè jẹ́ kó bá yẹ sọ̀rọ̀ torí àwọn ọ̀rọ̀ yìí ti pọ̀jù lórí afẹ́fẹ́. Àwọn nǹkan kan wà tẹ́ lè ṣe. Ìyá ní nọ́mbà yẹn ò lọ mọ́. Ohun tá a gbọ́ ni pé wọ́n láwọn àbúrò àwọn ẹ̀gbọ́n Yẹ́misí láwọn kan ń ṣiṣẹ́ ní rédíò station pé Olúwalọ fún wọn níṣẹ́. Ṣé àwọn tó ń fún níṣẹ́ tó yẹ pé lóòótọ́ ni ṣé torí ẹ̀ ni wọn ò fi lè sọ̀rọ̀? Ọ̀pọ̀lọpọ̀ ló ti jẹ́ dòdò tí ò lè sòdodo. Ṣé nǹkan kan ti ṣe ọmọ arábìnrin ni tí wọ́n fẹ́ kí màmá mọ̀ nítorí ọjọ́ orí wọn? Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn tó irú méjọ yẹn ẹ jẹ́ kí wọ́n mọ̀ pẹ̀lú àwọn kan irú Fúnkẹ́ jẹ́ kó mọ̀ wá àwọn ló máa mọ̀ bí wọ́n ṣe máa bá ìyá wọn sọ̀rọ̀ pé màmá mo ti gbúrò ẹ má wọ̀rí màmá ẹ má wọ̀rí. Fúnkẹ́ gan lè jáde kó lọ pretend kó lọ pè kó ṣe pé màmá ẹ kó ṣe bẹ́ẹ̀ pé òun ni láti jẹ́ pé kí màmá yẹn kó ní long life. I am telling you there are ways to handle things. So Olúwalọ ò ṣe dáadáa rárá nípa kéèsì tó wà lẹ̀. So tí ìyá bá sọ wípé tó ìyá bá sọ nínú fídíò yẹn pé òun kọ́ lòun gbẹ́jọ́ wá ẹ má gbàgbé pé ẹjọ́ Olúwalọ ẹ kéèsì tó wà níwájú tí ó wà lọ́dọ̀ Rotimi Daniels gẹ́gẹ́ bí tí ẹni tó ń sọ̀rọ̀ igan tó ń gangan sọ ìyẹn kí ló ń jẹ́ Kolawole Ìbíjọlá òun gan sọ wípé kéèsì tí Awikoko yẹn fàjámùbẹ̀ tí Rotimi Daniels tó ń tù sígbà yẹn kì í ṣọ̀rọ̀ ọmọ màmá yẹn ló ń fi join ẹ̀ ó ní ṣùgbọ́n ó gbé picture Olúwalọ jáde. Ìtùwọ̀sìgbà tó ń ṣe ṣóò yẹn làwọn ọ̀rọ̀ á máa jáde síta wọ́n dẹ̀ get in touch pé ṣó lóòótọ́ lẹ̀ ń wọ́ ọmọ. So kò sí bídìí ní gbogbo nǹkan tẹ́ni ṣì ń sọ kíní kan irọ́ èmi ò tí ì rírọ́ ń bẹ̀. Ètò lè jẹ́ ẹ̀rọ tẹ̀lé gbà ìyẹn ọ̀gbẹ́ni Máyégún ni wípé tá a lè gbà pé irọ́ ni wípé ọmọ màmá yẹn wà láyé ó wà láàyè màmá dẹ̀ ń gbúrò ẹ̀ màmá dẹ̀ wá wọ́n dẹ̀ Rotimi dẹ̀ sọ wípé ọmọ màmá sọ òun lá lè sọ pé irọ́ wà nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ó dà ṣé nígbà tẹ́yìn bá sọ wípé ẹ fẹ́ rọ́bìṣì iṣẹ́ Rotimi ẹ dẹ̀ fi ìpẹ́ máa ní free access sáwọn màmá yẹn láti help wọn. Àwọn màmá yẹn náà ò ní ṣàbíbí wọn ò ní yá bíbí sólóore bíi ti Kolawole láti ṣe wípé wọ́n máa rí ẹ máa rí wọn bá sọ̀rọ̀ láti ṣe pé ẹ máa lọ síbẹ̀ wọ́n á dá yín lò next time. Tẹ́ bá tiẹ̀ jẹ lọ lálàkọ́kọ́ ẹ ti jẹ lọ lálàkọ́kọ́ ẹ jáde ẹ sáré ṣe wì ẹ ti ń bú ẹnìkan kinní kan ẹ̀yin kò farabalẹ̀ ẹ ti ń sọ àfihàn kò mọ àṣírí tú o ẹ ṣe kinní kan ẹ ti fírèmù ọ̀rọ̀ ẹ ti gbé lọ sápọ̀ ọ̀tún ẹ ti rìfírèmù ẹ̀ sápọ̀ òsì ẹ ti gbé sí sẹ́ńtà. Ṣé wá fi pé tó bá di lọ́la tẹ́ bá tún gbé mọ́tò kẹ́ tún wá gbé mọ́tò kẹ́ tún lọ sí fáàkì ẹ fi pé ìyá yẹn máa dá yín lóhùn ìyá yẹn ò lè dẹ́yìn lóhùn. Ìyá yẹn ò pẹ́ tí ẹ fẹ́ ṣe lóore ìyá yẹn máa rí wípé ó máa rí gẹ́gẹ́ bí ẹni wípé òun ti fẹ́ ya fífi sólóore. So tí wọ́n bá ní pípún màmá sign letter wọ́n sọ́pọ́ọ̀tì màmá wọ́n ń jà fún màmá ni. Mo rántí Bíọ́dún lens bẹ́ẹ̀ ni tí èèyàn bá ń jà fún èèyàn lóòótọ́ àwọn ìjà òpínṣẹ́ rí iṣẹ́ yìí mi ò ní understand báwọn èèyàn ṣe ń ronú
because iṣẹ́ yìí làwọn èèyàn tẹ́ bá lọ sọ́nà àkọ́yà ẹjọ́ tẹ̀ rò lórí comments lórí Facebook ẹ̀ ní ìdẹ̀ ẹ máa rojọ́ lórí TikTok ẹ máa rojọ́ lórí kíní kan YouTube action ní kẹ́ ẹ take ẹ lọ sùn kíní kan ẹ lọ bá màmá ṣe kíní kan ẹ lọ pẹjọ́ ẹ má gbàgbé pé olúwa lọ́sì ti pé Rotimi Daniels lẹ́jọ́ so kí wọ́n ní big deal kí Rotimi Daniels sọ pé kí àwọn màmá kí family màmá ẹni tó ń gbèjà tán torí ẹ̀ pé òun tán torí òun fẹ́ gbé òun lọ sí court pé kán sign kí ni big deal tó wà bẹ́ẹ̀ tí Kolawole Tọ́pẹ́ tó pariwo kiri kí ni big deal bẹ́ẹ̀ tí Kolawole tó pariwo kiri tó gbé tó ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà ṣèbí torí tí wọ́n ni wọ́n ṣe fẹ́ gbé lọ torí ó support wọn pé kán rọ́mọ wọn ni wọ́n ṣe sọ pé wọ́n ṣe fẹ́ gbé lọ sí court so tóun náà bá sọ pé òkè tó bá fẹ́ lọ sí court tó fẹ́ gba lọ́ọ̀yà òun náà ṣàmà ní ìwé tó máa document tóun náà máa sọ pé ó máa fi support ara ẹ̀ tó máa fi defend ara ẹ̀ defendant ni now láti ní pé ẹ bá mi mú lọ síbẹ̀ káwọn náà sign kí gbogbo ayọ̀ tọwọ́ bọ̀ kábẹ̀ gbé lọ so kí ni big deal tó wà ń bẹ̀ èmi ò rí bí bàbàrà bóyá ẹ̀yin yòókù ẹ̀yin tẹ́ bá dẹ̀ ń gbọ́ mi bóyá ẹ rí bí big deal I don't understand ìtí Kolawole wá gbé jáde tí akéwì náà tó náà wá post ẹ̀ pé wọ́n sign signature wọ́n cancel kìíní kan so major wọ́n dẹ̀ yọ àwọn general wọ́n yọ general pé ṣé major ṣé bàbá yóò ṣe military man ṣé kìí ṣe retired military man ṣé kìí ṣe major tí ò bá sí general ṣé kìí ṣe major torí pé ẹ má bínú bẹ́ẹ̀ ni ṣe ń rò ní ẹ má yẹ́gun akéwì ẹ má bínú bó ṣe ń lọ́kàn tèmi lèmi ṣe ń sọ yìí. But the fact still remains that the man is a major. The man is a retired major. Major ni bí o bá tiẹ̀ ṣe major general. Ó lè jẹ́ ní tó type ẹ̀ ló kọ́ di major ní kan ayọ́ndí nation ló bẹ́ẹ̀ kọ́ president general lónà kan major general. Sọ̀rọ̀ tó wà lẹ́yìn ò le rárá. Èmi fẹ́ rọ Máyégún Akéwì lórí nǹkan tó wà nílẹ̀ ẹ̀yin ní kọ́kọ́ lẹ wà lórí struggle yẹn tá a bá fẹ́ sọ bí di kéèsì Mohbad kò yẹ kẹ́ tí sáré máa ṣe mù tẹ́ ẹ bá fẹ́ mọ̀ pé lóòótọ́ a fẹ́ fight fún ìyá ẹ̀ kò yẹ kẹ́ kò tí ìgbà láti pẹ́ sí ṣe wù ẹ tí ń búra yín nígbà tẹ́yìn méjèèjì ẹ fẹ́ help èèyàn ẹ tó help tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ rọ́bì ṣiṣẹ́ ẹ ti ń bu ẹ ṣe fẹ́ ajá kẹ́ ni ayé máa rò bẹ́ẹ̀ wọ́n máa bèèrè lọ́wọ́ yín pé ṣe fẹ́ ajá kẹ́ mọ́ lọ́wọ́ ni ẹ̀yin dẹ̀rẹ́ ẹ̀yin náà fẹ́ ṣojú àánú ni ẹ̀yin náà fẹ́ jà fún ìyá yẹn ni pé kí ìyá yẹn náà kó rọmọ ẹ̀ tó wáyé pé ìkànnì kankan náà lẹ́jọ́ gbé dání ó yẹ kí everybody jọ wà ní the same page ni ó yẹ kí everybody kẹjọ wà ní the same page ni tí fàjà bá ń fàjà lọ́dọ̀ tiẹ̀ tó present ẹ̀ pẹ̀lú fracas tẹ́gbẹ́ lọ́dọ̀ tí yín ewì lẹ́yìn fẹ́ lò ẹ̀yin máa gbé lóhùn lẹ̀ ní bó bá lọ sókè bíi ẹ̀yin lè gbé wá lóhùn lẹ̀ bẹ́ẹ̀ yẹn àwọn tó bá fẹ́ tí fracas fẹ́ gbọ́ wọ́n á lọ gbọ́ létí lọ́dọ̀ ẹ̀ wọ́n á fi ti fracas gbọ́ àwọn tó ń fetí tó kùlẹ̀kùlẹ̀ kùlùkùlù tó fi ń gbọ́ kùlù tẹ́ḿpà wọ́n á wá sọ́dọ̀ yín wọ́n á gbọ́ nínú ewì àwọn míì máa ń kọ̀tẹ̀ ní cut and show cut and paste cut and kinní kan oníkálùkù á lọ wọ́n á lọ gbọ́ mi tó bá ti wà but at the end of the day the same page everybody máa wà kò tí ì tó kó jẹ́ pé àwọn tó ń support àwa bẹ̀rẹ̀ sí bára wa jà ó ti wà too early jù ẹni tó ń sọ̀rọ̀ yìí tẹ́ ń gbọ́rọ̀ ẹ̀ yìí ẹ má gbà pé òun ló gbé kéèsì Olúalọ tó bẹ̀rẹ̀ sí gbé wá fún wa gangan lálàkọ̀ọ́kọ́ lórí ìkànnì yìí tó ní nǹkan báyìí ló ṣe fọ́mọ. kí Rotimi Daniels gan tó sọ pé ó ṣe ṣòfò Olúalọ tó ń gbọ́ lóhùn ọ̀ràn tí nǹkan tó wá sọ́gbà náà òun ló kọ́kọ́ gbé kéèsì Olúalọ wá sórí ìkànnì yìí ìyẹn same Kolawole Tọ́pẹ́ Ìbíjọlá yìí nínú kó tó tún wá sàn sọ pé ó wá tún polú alọ́ ní dádì yẹn nítorí pé ó tún wá olú alọ́mọ̀yẹ̀ kan gbé ẹ mọ́ra o ní tó bá ti ṣẹlẹ̀ lálàkọ́kọ́ gbọ́dọ̀ ṣèyàn lẹ́lẹ́ẹ̀kejì mọ́ o má fààyè gba Kolawole má rò bí bóyá kò spíìkì fún ẹ o ó ti bróòkì ní o ó túnbọ̀ wá gba àwọn evidence kan lọ́dọ̀ tiẹ̀ just be very careful. Àkọlé Ọlọ́run you are welcome. Ẹ jẹ́ ká wà very careful. Fúnra ara ẹ̀ òun ló pe Eléwì ìyẹn Kolawole. Fúnra ara ẹ̀ òun ló pe Awikoko. Fúnra ara ẹ̀ òun ló pe Pastor Ìpèmílókàn. Fúnra ara ẹ̀
olópe ẹ̀pàgọ́ yí mi ká tó confirm owó fúnra rẹ̀ olú lọ sọ́dọ̀ Olúwa lọ fúnra rẹ̀ olú lọ sí Ìkòròdú lọ́dọ̀ Àgbàlá Gabriel ní church ẹ̀ka ìjọ ẹ̀ tó wà ń bẹ̀. So kí ló ń wá gbogbo àwọn tá a dẹ̀ kálẹ̀ wọn máa jáde báyìí a máa sọ̀rọ̀ wọn láì dání. So ó ti ṣe ti Awikoko báyìí ìyẹn Rotimi Daniels. So kí Máyégún Eléwì kẹ́yìn náà máa gbáradì torí pé ó ṣeé ṣe bóyá àwọn nǹkan tó fẹ́ lò èròjà tó máa lò lọ́dọ̀ yín ó ti ń kójọ. Má tún wá fi àsìkò yìí máa fi rọ gbogbo àwa tá a jẹ́ speakers ẹ jẹ́ ká wà very careful. Ẹ jẹ́ ká wà very careful. Ẹni tó yẹ kí ó jẹ́ pé wọ́n kó yọ̀ǹda kán bá ń tọ́ ọmọ ni ọmọ tó ti ń jalè tó tún lọ yọjú wò ọmọ tó ti kọ́ nípa iṣẹ́ ìdigunjalè already ọmọ tó náà ti ń píkì nǹkan ní ọjà níbi bá ń pa táwọn èèyàn sì ti mọ̀ wọ́n fẹ́ bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ wọ́n jù sínú kámpù ó tún yá ló lọ sí skul kan tí ò dáa at the end of the day ibi tọ́mọ yẹn end up sí. ọjọ́ tẹ́gbàlá Gabriel fún 100,000 gbà yẹn tó lọ bẹ̀bẹ̀ tó lọ ń sọ pé ẹ má bínú òun ò kì í ṣe pásítọ̀ kìíní kan ń parọ́ nígbà kan wọ́n fún 100,000 voice note yẹn mo play lórí ìkànnì tó sọ pé owó 100,000 yóò kì í ṣe owó òun wà lè fún ní 200 pé tó 100,000 ní olè tó ń gba ilé òun nídìí ilé ó kàn wá ibi tí ò ṣiṣẹ́ sí ó wẹ́ni tó máa borúkọ ẹ̀ jẹ́ ṣe rí bó ṣe wà yẹn wépọ̀ tó rò bóun nínú pé òun agbẹ́jọ́ èèyàn wá sórí social media. Is that a man of God? Gbogbo nǹkan tó nínú wípé màá wá bá tiẹ̀ jẹ́ lórí social media màá sọ̀rọ̀ ẹ̀ lórí social media màá gbé sórí afẹ́fẹ́ ṣé man of God nìyẹn ṣé èèyàn gidi nìyẹn kó máa fi social media máa threaten èèyàn. So ẹ̀yin tẹ́ bá ń jẹ́ speakers tẹ́ bá ń gbarú wọn náà láàyè ẹ̀yin gangan ó yẹ ká bẹ́yìn náà wí. Ní ìsìnbáwò tuntun wábi tó máa ṣẹrù kà sí ká má tún rí speaker kankan tó máa gbà láàyè ká má encourage sister Àjọkẹ́ Jọkà God bless you my sister you're welcome. Ká má rí ẹnikẹ́ni tó máa gbà láàyè kó wá sí orí social media láti máa gbé ẹjọ́ ẹnikẹ́ni wá nítorí pé kò kí ń ṣe ènìyàn Ọlọ́run. Ó ń wá ẹni tó máa bá tiẹ̀ jẹ́ ni ó ń wá ẹni tó máa yànkàyànká bẹ́ẹ̀ ṣoore fún ó padà bí ó wà fìbí sun yín. Àwọn èpè ẹnu ẹ̀ gan kò fìyìn fọlọ́run ẹni tí ò tiẹ̀ gbáwájú ṣọ́ọ̀ṣì kọjá rárá tí ò tiẹ̀ lọ rárá tí wọn ò tiẹ̀ mọ̀ rí gan kò gbọ́dọ̀ ṣẹ́rú àwọn èpè burúkú tó ń ṣẹ́ lẹ́nu. Abatanijẹ́ tó ń fàpáàdì tó fi ń bo tiẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́kùn àti ìgbanijẹ́ lọ́rùn sọ pé Ọlọ́run ẹ̀san á ké kò sẹ́ni tí ò mọ̀ wá ẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn wà very careful pẹ̀lú ẹ̀. Ẹ̀yin tí ẹ̀ ń gbà láàyè ẹ̀yin gangan lẹ̀ ń fún láyé jẹ lẹ̀ ń fún láyọ̀yọ̀ tó bá ti wá rojọ́ òun lẹ́jọ́ kéèsì kan ẹni kó mu dání ẹ jẹ́ kí ẹ̀rí tó bá gbé dání ẹ jẹ́ kó jẹrà mọ́ lọ́wọ́. Investigation tẹ̀yin bá fẹ́ ṣe ẹ̀yin ẹ ṣe on a neutral level tó bá ti ń gbẹ̀rí wá pàdé yín definitely ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ẹ ò ní lè ṣe ẹ máa relate ẹ máa rely lórí ẹ̀rí tó gbé dání tó dẹ̀ jẹ́ pé irọ́ ó máa pọ̀ ju òótọ́ inú ẹ̀ lọ. Ẹni téèyàn ṣe lóore ni tí ò dúpẹ́ Yorùbá ló dàbí ọlọ́ṣà tó kó ní lẹ́rù lọ ni. Ó yẹ káwọn èèyàn ti gbọ́n lórí ọ̀rọ̀ arákùnrin kí ọkùnrin máa wá rojọ́ báyìí lórí social media kí ọkùnrin máa gbẹ́jọ́ èèyàn wá ó gbẹ́jọ́ pásítọ̀ kan wá wọ́n yẹ lórí WhatsApp ó gbẹ́jọ́ ẹ̀ wá sórí social media. Ìjọ tó bẹ̀rẹ̀ tọ̀rọ̀ Àgbàlá tẹ bá rí bó ṣe ń sọ̀rọ̀ ẹ máa fi pè bóyá lóòótọ́ Àgbàlá mọ̀ rí tó jáde sí tó lọ parọ́ má Àgbàlá nígbà tí fídíò máa jáde ibi tó ti lọ sọ pé tó lọ ń bẹ̀bẹ̀ làwọn èèyàn tó wá sọ pé ha. Tí o mọ̀ sọ pé kò sí tó lè gbé wá ẹ wọ ọ̀rọ̀ tó wá sọ nípa Olúwa lọ bó ṣe sọ wọ́n gbọmọ nìkan tẹ́ ẹ bá láròjinlẹ̀ dáadáa ẹ mọ̀ pé Olúwa ló jẹ̀bi ẹ̀
lórí aspect ẹ̀ òun àti Kolawole wà láì Olúwa ló ò jẹ̀bi Kolawole. Olúwa ló fẹ́ bá tọ́jú ọmọ nítorí pé wọ́n sọ wípé ọmọ yẹn á máa jalè òun gan dẹ̀ confirm pé ọmọ yẹn ti ń jalè káyé ọmọ yìí má bàa bàjẹ́ wọ́n fẹ́ bá tọ́jú ọmọ wọ́n tún rọ̀ kadà fún ẹ wọ́n fà káńtì ẹ̀ síta pé káwọn èèyàn dáwó fún ẹ still náà ṣé irú ẹni bẹ́ẹ̀ ló yẹ kó gbé ẹjọ́ ẹ̀wà sórí ìkànnì kó wá yànkàyànká ẹ jẹ́ kájọ ọ̀rọ̀ náà àbírú ìbáfẹ́ ìpè mí lọ́kàn fẹ́ pé lórí ìkànnì tó náà lọ fi Kolawole fi gbá géèmù àbòsí tó so wọ́n pọ̀ ló tú òun àti pásítọ̀ ìpè mí lọ́kàn ló tú wọn ká torí ẹ̀ náà alábòsí grade 1 ni tó lọ ń gba ọ̀rọ̀ Tọ́pẹ́ Kolawole tó lọ ń gbàgbọ́ tó wá fi jáde tó ń fún àgbàlá àṣírí kìíní kan tó náà sọ tó ń kúrú tó ń ga ìgbà tó wá bá gbowó tó wó dí bóyá 20,000 àbí nǹkan ọ̀gán mọ ìyẹn lọ ṣe investigation yẹn tó wọlé ni àwọn tó máa dáwọ́ kọ́lákọ́ ló mọ̀ wọ́n rí o orí platform ìpè mí kọ́lọ́kàn ló ti gbowó ṣùgbọ́n owó yẹn náà ló padà tún wọn ká ó fẹ́ bupa ó ń wọnú platform báyìí ló ń lọ wọnú inbox àwọn èèyàn báyìí tó lọ ń sọ̀rọ̀ ìpè mí lọ́kàn ni ẹ̀wọ̀n tuntun ṣe fún fàájà movement nation ó ṣe fún Rotimi Daniels bí ẹ ṣe mú mọ́ra tó pé àìlè gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kó má pàtì kó jẹ́ kó fi bìlọ̀ kó fi àmọ́ ó yá ṣe irú nǹkan báyìí ó yẹ ẹja ṣe báyìí bíi teamwork bí àwọn stakeholders pé nínú courtroom náà àwa náà láwọn tá à ń ràn arábìnrin Ọlámídé Kúlàlà gbogbo àwọn ibi tá à ń lọ nílùú Èkó pẹ̀lú àwọn mánéjà mi ìkọ̀ọ̀kan wọ́n jọ ń lọ gbogbo t-shirt tí mo ṣe ìkọ̀ọ̀kan ọdún ẹni mo kó sí ṣèborí ìkànnì láti mú wọn rí tó dẹ̀ ṣe dáadáa tí ó sì dà wá wọ́n á ròyìn pé àìsàn ló bá mi gbogbo afẹ́fẹ́ sanwó hospital pay ló bá sanwó hospital bill ẹnìkan màmá kan bá àtọ́ pé kò màmá yẹn ò ríran àbí nǹkan kò ní ibi tó ń gbé kinní kan nínú pàlàpàlàpà tó ń gbé ńgbà yẹn wọ́n rán wọn lọ síbẹ̀ yẹn ló bá mi ra àwa lára gbogbo kọ́tì tó wà nílé màmá yẹn àwa lára àwa ni amúnukán gbóúnjẹ lọ ṣe gbogbo ẹ̀ wọ́n lọ bẹ̀ wọ́n gbóúnjẹ lọ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe kọ́tì sí ọ̀dọ̀ màmá yẹn kátẹ́gùn mákò sí láyà wọ́n ra gáàsì àwa lára gáàsì ra gbogbo ẹ̀ lọ àwọn arábìnrin yẹn mo sẹ́ni owó sí àwọn pípín yẹn ni èyàn lè mú èèyàn mọ́ra lórí ìkànnì yìí káàsì mọ̀ wọ́n rí wọn ò ti dà wá wọ́n sì ń ṣe dáadáa pẹ̀lú wa tá a bá pè wọ́n lọ́wọ́ kan báyìí wọ́n á dáhùn lẹ́ẹ̀mẹ́fà ni láti ràn wá lọ́wọ́ Rotimi Daniels ò ṣáà sí Nàìjíríà orílẹ̀-èdè Amẹ́ríkà ló wà. ẹ jẹ́ ká ṣe dáadáa so ìdájọ́ mi rèé o. lórí ọ̀rọ̀ Mayegun Akéwì àti Rotimi Daniels sí àwọn méjèèjì tí wọ́n ti ń tàwọn síra wọn ohun tá a máa sọ lórí ọ̀rọ̀ náà rí àkọ́kọ́ a máa rọ àwọn méjèèjì pé kí wọ́n jèbù rẹ̀ wáyé pé lóòótọ́ lẹ gbé nǹkan dání tó sì yẹ pé nǹkan kan náà ní tẹ́ gbé dání ọ̀nà tó náà kò fi máa present ẹ̀ ó máa yàtọ̀ bíyàn kan bá léwu tẹ́nìkan lẹ́nu àwọn kan á fohùn fracas gbé àwọn kan á fohùn rẹ̀lẹ̀ gbé àwa náà kúkú dá sí àwọn òfohùn fracas gbé alẹ́dọ̀bí tó tún máa dá sí tó máa fohùn fracas gbé kì í ṣe Rotimi Daniels nìkan ló fohùn fracas gbé ṣùgbọ́n tó wá pé lórí pé ká mú èèyàn wá sórí ìkànnì yìí ká gbé nìkan wá ká má ẹ̀ tiẹ̀ tí ì ṣe tọpinpin dáadáa ká ti máa sọ ká ti máa fàájà fún kọ̀ọ̀kan a lè bá sọ̀rọ̀ ní apala bí o báyìí ní kẹsì ṣe o Yoruba Space TV 2 God bless you. wọ́n ní Kolawole is just a thief ingrate yes an ingrate and selfish fellow gbogbo èèyàn ló mọ̀ ọ́ so lórí wípé ẹ̀yin méjèèjì lórí bẹ́ẹ̀ ibo dáàtì àbí style ìsopá kò fi ń present ó máa ń yàtọ̀ ṣùgbọ́n tá a bá fẹ́ correct ara ẹ jẹ́ ká correct ara pẹ̀lú ìfẹ́ ṣùgbọ́n ẹ má rọ bí ìṣiṣẹ́ ni tó kọ́kọ́ gbé iṣẹ́ wá kò sí bẹ́ẹ̀ ṣe máa sọ lọ tẹ máa sọ pé lágbájá ló jẹ́ kẹ́ ẹ mọ̀ ìwọ torí pé tẹ́ ẹ bá ní sùúrù tẹ́ bá lọ ń rọ́ bí ìṣiṣẹ́ ni tẹ́ ẹ gbé wá ibi tẹ́ ẹ lẹ́yìn lọ yẹn tẹ́ ti fẹ́ padà lọ bóyá tẹ́ bá fẹ́ assist sáyẹn wá ní kúrò má dá yín ló mọ̀ nǹkan tẹ́ bá rò bẹ́ẹ̀ máa lérò irú orí ọ̀fẹ́ láti tún máa wọlé sí wọn lára ṣé ẹ fi pèlè ẹ máa ráyè wọlé sí wọn lára mọ́ ẹ ráyè wọlé sí wọn lára lọ́nà àwọn màmá yẹn tó fi lè rojọ́ fún nítorí pé Kolawole
ó tẹ̀lé arábìnrin Bùnmi yẹn tí Rotimi Daniels tó rán lọ sí fáàkì wọ́n jọ lọ so ìgbà tó tún padà dé tí wọ́n rí ìwọ ọ̀gbẹ́ni Máyégún Eléwì pẹ̀lú Kọ́láwọlé ló jẹ́ káwọn màmá yẹn sọ pé àwọn tó wá lọ́sẹ̀ tó kọjá rèé Rotimi ló rán wọn wá wọ́n máa bìlí pé mo dẹ̀ wọ́n pé iṣẹ́ Rotimi ló máa lọ fi jẹ́ lọ́ọ̀ làwọn màmá yẹn máa fi sọ̀rọ̀ because wọ́n ti òkè tí Rotimi ló fi lọ ní first time tó bá ti ṣe eré báyìí wọ́n rò pé àwọn ará Rotimi ti tún dé. ó yẹ kí wọ́n gangan rò wípé ìgbà tó wù yẹn gan ẹni tó fi lè betray ẹni tó trust ẹ̀ so much láti lọ gbé pé bá mi ṣe nǹkan báyìí lẹ́kìtì ṣé kò wá ní betray ìwọ tí ò mọ̀ rárá. ẹ̀yin náà ẹ wà very careful pẹ̀lú ọkùnrin yẹn nítorí pé kì í ṣe nìkan téèyàn lè dára lé. tẹ́yìn náà bá fẹ́ máa kéwì yín ẹ má jẹ́ sáré máa tako ẹnìkan àṣírí tú àṣírí wo ló tú àwọn bóyá àwọn style ìpolówó ọjà ni àwọn captions láti fi ta ọjà ni but ó wà too expensive àṣírí wo ló tú. tẹ́ ẹ bá follow story láti ilẹ̀ ẹ mọ̀ pé màmá sọ pé òun kọ́ ní òun gbẹ́jọ́ wá ẹ rí i pé gbogbo story ó ti wà lórí ìkànnì yìí tipẹ́tipẹ́ kò sí nǹkan kan tó ní nínú nǹkan tẹ́ ẹ sọ bóyá yìí kò follow ẹ̀ láti scratch. nínú nǹkan tí bọ̀bọ́ yìí náà sọ fún yóò jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé story tó tí bọ̀bọ́ yẹn kọ́kọ́ ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn fàájá tó kọ́kọ́ ń treat lórí ìkànnì yìí kì í ṣe lórí ọ̀rọ̀ ọmọ màmá yìí ló fi bẹ̀rẹ̀ ló fi mọ́. so ẹ jẹ́ ká máa ní sùúrù ẹ join ní struggle yìí ẹ jọ fọwọ́sowọ́pọ̀ kẹjọ ṣe ẹ jẹ́ cherry board of contention tó wọ́n bẹ̀rẹ̀ pé kí ìyá ìkórè ọmọ ẹ̀ mo bẹ̀ yín nítorí ìtọ́lọ́run ẹ jẹ́ kí gbogbo àfọwọ́sowọ́pọ̀ gbogbo yín tẹ́ bá yẹ pé ẹ bá ń fi àdúrà ràn màmá ẹ̀ lọ́wọ́ tẹ́ fẹ́ kí màmá ẹ̀ rí ọmọ ẹ ní láti bára yín jà ẹ ní láti split ẹ ní láti lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ ká wà lójú kan ẹ má rọ̀ bí ṣiṣẹ́ ara yín ìwà tẹ́ ẹ wù yẹn ó náà kù díẹ̀ káàtó ìwà tẹ́ ẹ wù ọ̀gbẹ́ni Máyégún ìwà yẹn náà ó kù díẹ̀ káàtó àwọn ìgbésẹ̀ tẹ́ sáré gbé nípa tẹ́ sáré kéwì tẹ́ ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹn sí arákùnrin yìí ó kù díẹ̀ káàtó mi ò ní parọ́ fún yín mi ò ní parọ́ fún yín ó kù díẹ̀ káàtó ẹ má rọ̀ bí ìṣiṣẹ́ ẹnikẹ́ni ẹni tẹ́ gbé dání yẹn kì í ṣe ẹni à ń tẹ̀lé ẹni tá a gbé dání yẹn kì í ṣe ẹni tí èèyàn lè dára dé ẹ wà very careful so ìdájọ́ mi nìyí ẹ má rọ̀ bí iṣẹ́ ọ̀gbẹ́ni Rotimi Daniels ẹ fọwọ́sowọ́pọ̀ tó bá kù díẹ̀ káàtó níbìkan tẹ́ ẹ fi òye gbé tàbí tẹ́yìn tún fojú wò wípé apá bí ó yẹ kó ṣe báyìí nìkan ò kì í mọ̀ ọ́ tán a kì í gbọ́n tán a kì í mọ̀ ọ́ tán a kì í mọ̀ ọ́ rìn kórí mámì a kì í dára títí kó má kù síbì kan ẹ jẹ́ ká jọ máa manage ara wa ẹ jẹ́ ká jọ bára wa sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ we can correct each other one another mi ò mọ̀ ṣe wà I am not a perfect human being àwọn èèyàn mi gan máa ń pè mí lórí show pé Iyalaje bye yes ẹ bèrè dáadáa mi ò rẹ̀ kí n bú wọn ìtẹ́lẹ̀ mi bá sọ̀rọ̀ báyìí báyìí gbọ́dọ̀ burúkú tó ń sọ mo lè block ẹ̀ but don't come to the my political page o you come to Iyalaje political desk àwọn tó manage page yẹn ò nice rárá o àwọn spirit òṣèlú ló wà ń bẹ̀ tó bá post anything on political desk ẹ bá rí Iyalaje kò jẹ́ tó ní political desk when it comes to politics ó yàtọ̀ gédégbé o so if you want to comment tó bá lọ sọ pé bó ṣe máa ń sọ̀rọ̀ sí Iyalaje lórí Iyalaje courtroom ló gbé lọ sí Iyalaje political desk àwọn tó manage page yẹn ò nice rárá wọ́n á fún ẹ jẹ ni your own so màmá jẹ́jẹ́ àǹtí jẹ́jẹ́ àbúrò jẹ́jẹ́ ẹ̀rí lórí Iyalaje courtroom ṣùgbọ́n ẹ jẹ́ ká máa correct ara wa pẹ̀lú ìfẹ́ so ìyẹn ni mo sọ nípa ọ̀gbẹ́ni Máyégún ìdájọ́ mi nìyẹn next time ẹ correct ara yẹn pẹ̀lú ìfẹ́ ẹ ṣe àtúnṣe ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ má rọ̀ bí ìṣiṣẹ́ tẹ́nìkan ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin náà ẹ join hands together ni ká jẹ́ kí màmá kó rí ọmọ ẹ̀ gangan orí kókó núwèé ìròyìn tọ̀ sí ìwọ ọ̀gbẹ́ni Rotimi Daniels fàájà nation Awikoko lójú ọlọ́rọ̀ bọ́dọ̀ bá gbọ́ kí ni ó fi ọ̀ṣẹ́ wọ́n máa ń battalion ẹ kú iṣẹ́ oníkàkùn ló ní style àmúdáwọ̀tì tó fi ń present show bàwá náà máa wọ̀nyí a máa fi àsìkò yìí náà rọ̀ yìí pípé tẹ́ bá ti gbéyàn wá ẹ jẹ́ ká máa kọ́kọ́ fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ dáadáa ká tó máa sáré máa sọ̀rọ̀ yàkàyàkà oníkàkùn ló ní bó ṣe ń I can't control you on your page
dáwọn sọ pé a lè advice ni. I cannot tell you what to do, but we can advise. Àlùjọ báwo ni, but we can only I can advise you as a brother, as a colleague lórí ìkànnì tá a wà yìí, please. Then lórí nǹkan tí Awikoko ṣe yẹn, lórí nǹkan tí Mayegun Akewi ṣe yẹn, please, I would like to apologize on his behalf. Èmi náà rí kókù díẹ̀ káàtó, mo dẹ̀ ti bá wí, ìyókè rọ́bì ṣiṣẹ́ tó bá kọ́kọ́ gbẹ́jọ́ wá, because nínú point tó ṣì wà lẹ́yìn kò tí ì deviate nítẹ̀yìn náà gbé wá níbi tẹ́ ẹ lọ tẹ́ ẹ ti ń bọ̀ náà sì ní pé màmá ò tí ì rọmọ ẹ̀ kí màmá rọmọ ẹ̀. So at the same point náà láṣì wà, on the same page ìṣìlẹ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ màmá ò tí ì rí ọmọ ẹ̀. So gbogbo àwọn ọ̀rọ̀ àhesọ ọ̀rọ̀ bus stop nǹkan ọ̀rọ̀ gọ́tà dọ̀tí yẹn jọ torí tọ́lọ́ ẹ jẹ́ ká mójú kúrò ń bẹ̀, ẹ má bínú please, just calm down, ẹ jọ torí tọ́lọ́. Bí everybody ṣe máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín tí màmá bá ṣe máa rí òun ni kẹ́ ẹ jẹ́ kí ká máa rán. Ẹ gba àwọn èèyàn láyè, ẹ gba àlàáfíà láyè, ẹ gba àwọn èèyàn mọ́ra. Anybody tó bá lóun ní interest láti pé kẹjọ fọwọ́sowọ́pọ̀, lóòótọ́ wọ́n máa bàtàlẹ̀ ọ̀nà yìí, but ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe pẹ̀lú wọn tí everybody máa fi ní gbogbo information tó bá lè láti fi ṣiṣẹ́ láti pé wọ́n lè ràn wọ́n lè kún yín lọ́wọ́. But I'm not going to rubbish your job, no, I will never do that, because ẹ̀yin lẹ jẹ́ ká mọ bọ́rọ̀ ṣe ń lọ, ẹ̀yin lẹ gbọ́rọ̀ wá sórí ìkànnì yìí, bẹ́ẹ̀ ò bá gbé wá ọlọ́rọ̀ àwa ò ní mọ̀ kankan. So àwọn kéèsì náà míì wà táwa náà dá sí, táwa náà gbé wá sórí ìkànnì yìí, àwọn èèyàn kúkú jáde kan rubbish ẹlẹ́mìí lè bú wa ọ pé kìnnìkan gbà kan, but àwọn èèyàn ṣì ń bá wa ṣe tí a dẹ̀ ń ṣe àṣeyọrí lé lórí. Irú ẹ̀ a lè má fẹ́ kù, a máa ráwọn tó máa bú yín. Ìgbà táwa náà ṣe kéèsì Àgbàlá, ara wọn tó jáde fún wa kò sí nǹkan táwọn yóò fi wé wá tí wọ́n fi wá wé, but at the end of the day òtítọ́ ọ̀rọ̀ fara hàn. So ẹ má bínú, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbé kéèsì wa, ẹ wà lórí òbí tẹ́ wà, kan tẹ́ bá mọ̀ pé ẹ lè amend, ẹ fẹ́ tún ṣe àbí nǹkan ẹ fẹ́ touch oníkẹrù bẹ́ẹ̀ ṣe máa ṣe bẹ́ẹ̀ ṣe máa touch ẹ̀. Iṣẹ́ yìí ò ṣe dá ṣe láti jẹ́ wípé kí òótọ́ ọ̀rọ̀ kó fi ara hàn, láì jẹ́ pé kí màmá kó rí eventually rí ọmọ ẹ̀, láì jẹ́ pé gbogbo tá à ń sọ kí ayé gbọ́ kí wọ́n gbà. Ẹ dákun nítorí tọ́lọ́run, please just let's go. Ẹ gbàgbé nǹkan tí Akéwì ṣe, ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run, be focused please. Ẹ jọ̀ọ́, ìdájọ́ mi nìyí, and next time ẹ̀yin náà bí mo ṣe sọ fún Akéwì, ẹ̀yin náà ẹ gbìyànjú kẹ́ máa ṣe ìwádìí yín dáadáa. Ẹ gbé picture àwọn èèyàn jáde síta, anybody tó bá gbẹ́jọ́ èèyàn wá, what do you know about this person? Àwọn èèyàn àwọn tó bá ti ń ṣe kúbẹ́kúbẹ́ wọnú inbox wọnú kinní kan káàkiri, kékeré ni wọ́n, èèyàn burúkú ni wọ́n o, èèyàn burúkú ni wọ́n. Ẹnìkan ló ní information kan lọ́wọ́, why tẹ́nìkan ṣe máa sọ fún yín pé ó ní information, kò tí ẹ̀yin kọ́ ló tiẹ̀ lọ sọ fún kinní ló lọ ó sọ fún ẹ̀yin náà pé ó ní information Olúwa lọ́wọ́, ó lọ sọ fún Akéwì náà pé ó ní information tí yín náà lọ́wọ́, Olúwa lọ́ gbogbo yín ò ní information yín lọ́wọ́. Ẹ jẹ́ ká wà very careful. That man, like I rightly said the other day tí mo gbé mi wá sórí show yìí tí mo gòkè, ẹni téèyàn ń sá fún ni, be very careful with them. Ó sì máa ṣe bẹ́bẹ́ o, ó sì máa please expect more. Ṣé pè ní èébú ni kó lọ máa wọnú àwọn ó máa ṣọ́ àwọn tó jẹ́ speakers tí wọn ò tí rí mọ̀ much nípa ìwọ ẹ̀, nípa ìṣesí ẹ̀, á lọ bá wọn, á fẹ́ ta iṣẹ́ yẹn, á lọ fẹ́ ta òní information yìí, ò fẹ́ ta fún ọ, bó ṣe máa ń ṣe nìyẹn. Ó sì máa buye káàkiri. Ṣé nítorí ó ti wọlé sí ọ̀dọ̀ Akéwì, ó sì máa padà máa wẹ́lú mi tàti máa ní pé kó máa gbé ògòkè kó máa sọ̀rọ̀. But tẹ́ bá jẹ́ speakers, just be very careful. So ẹ̀yin náà ẹ try kẹ́ máa ṣèwádìí, ẹ má bínú please. Ẹ jọ̀ọ́ torí tọ́lọ́run, iṣẹ́ gidi lẹ ń ṣe, you are trying, but ọ̀nà tẹ́ fi ń gbé gbà ṣe ó lè má jẹ́ 100% lọ́dọ̀ ẹlòmíì, ó lè wà okay 100% lọ́dọ̀ ẹlòmíì. Ìlú gángan nílé ayé, nítorí bá kẹ́yìn kọjú sẹ́nìkan ó mọ kẹ́yìn sẹ́yìn tẹ́lómi. Ẹ̀yin náà but ẹ try láti balance equation yẹn, ṣe ti understand. Ìdájọ́ mi nìyẹn. Kolawole Tọ́pẹ́ Ìbíjọlá, níjọ́ wo gangan ló fẹ́ jáwọ́ nínú ìwà àbàjẹ́? Nínú ìgbà wo gan ló fẹ́ jáwọ́ nínú à ń bà tèèyàn jẹ́? Ìwà ikú díẹ̀ káàtó. Ibi tọ́rọ̀ dé dúró yìí, ṣe rí pàṣírí gbogbo àṣírí tó gbogbo ìwà burúkú tó ń wò ó ń tú sáwọn èèyàn lọ́wọ́ ní gbogbo ìgbà ni. Torí Yorùbá ló sọ pé èéfín ni wà, èéfín òun ni wà, kò
kò ṣeé fọwọ́ bò mọ́lẹ̀ ẹjọ́ ẹ̀ sì pọ̀ jù kó máa rojọ́ pàràpàpàpà o ti sáré lọ oníṣẹ́ o ti sáré lọ o ti tún lọ tójú bọ o ti tún lọ bá wọnú inbox MC Wise o tún lọ bẹ̀ kí ló dé kí ni problem ẹ̀ kí ló ń wá káàkiri kí ló ń jó ẹ lọ́wọ́ tó fi jólẹ̀ nítorí ìtọ́ lọ́hùn nígbà tó dé gbogbo àwọn tó bá ń ràn ẹ́ lọ́wọ́ tó jó lórí ẹ tó bá ń ba ayé wọn jẹ́ tó ń borúkọ wọn jẹ́ tó fẹ́ máa baṣẹ́ wọn jẹ́ tó fẹ́ máa sọ̀rọ̀ wọn láburú tó fẹ́ wá tó ṣe máa bẹ́ẹ̀ máa jáde fún wọn kó máa yàkàyàká wọn lórí social media ta ló wá máa kù ẹ́ kù tó máa ṣoore fún ẹ